You should. Yeah, so sorry, email. Yeah, got to drop him. What did you sense in it? Okay, I'll arrange her tomorrow. Yeah. Hi there. Olayemi. Yeah? Why are you doing this to me? Why are you doing this to us? I don't get. What is it? Babes, Excuse me. You can do what? You can explain. Abi? Ori mi ò pé. I'm crazy. Mi mọ̀ kan tí mò ń sọ, Abi. Babes. I'm only low to lies, so yeah. I'm only low lies, so I'm only so such a parallel. Oh, you love it, say no, baby, sorry, or I know the talk you love it, or I know. Shed some bubble mirror love. Or I know. Shed some bubble mirror love. Or I know. Okay. Joe, I bet you more. Èmi ni Maureen, but ṣẹ́yìn mò ń dúró dè ni. Àwa ni ẹ̀yà méjì jáde. Ẹ̀yin ni. Yes, kẹ́ ẹ̀yà méjì jáde. Ṣé ẹ mọ nǹkan tẹ́ wá ṣe mí báyìí? Ẹ mọṣẹ́ tẹ́ fẹ́ bá mi ṣe. Ẹ sá má bínú pé mo pẹ́ dé. Ọlọ́kadà kan ló ṣe mọ̀nàmọ́ná lójú ọ̀nà ẹ lọ jẹ́ kí n pẹ́. Sorry. Ẹ ṣáàdẹ̀ ti dé láyọ̀. So, let's go straight to business. Ṣẹ́rí fáwọn tó wà lọ́wọ́ mi. Details èèyàn tí mo fẹ́ kẹ́ bá mi trail. Everything tẹ́ need ó ti wà nínú fáwọn yẹn. Address ilé ẹ̀, address office ẹ̀, picture òun fún ara ẹ̀. Gbogbo details tẹ́ need ló ti wà ńbẹ̀. Sọ ìgbà. No problem, madam. Ṣé rí àwọn tí wọ́n júwe mi fún yín? Wọ́n mọ orí yẹn tí wọ́n jẹ́. Perfectly la wá sí. Ẹ máa wá gbọ́ ọ. Èèyàn tó fún mi nọ́mbà yín, ó wá assure mi pé ẹ máa ṣe good job. Bọ̀ bí mo ṣe ń wò yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn-ín, mi wà convinced. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má disappoint ẹnìyẹn, ẹ dẹ̀ má disappoint èmi náà. Madam, ṣé rí èmi tẹ́ ń wò yìí lágbo ní kọ́nàkọ́nà àwa tá a jẹ́ bẹ́ẹ̀ rí. Àwa kàwé gbà fọ́tò yìí yá ni. Perfectly làwa máa ṣiṣẹ́ wa. Tá a bá ṣe tán ẹ̀yin mi láwo ẹ fọkànbalẹ̀. Ẹ tẹ́ ní láti sọ̀rọ̀ jù. Ẹ ṣáà ti mọ àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe. Ẹ bá mi train ẹ̀. Mo fẹ́ mọ ibi tó ń lọ. Mo fẹ́ mọ àwọn tọ́jọ́ máa ń jáde. Àwọn tọ́jọ́ ń ṣe wọléwọ̀de. I understand. Gbogbo fọ́tò àwọn ọ̀rẹ́ I want to have it. Mo dẹ̀ fẹ́ mọ àwọn ibi tọ́jọ́ máa ń ṣeré lọ sí. Kékeré nìyẹn. Ní gbogbo ìgbà at every time, every point in time. Kékeré ni madam. Ó simple gan. Ó simple bàjẹ́bàjẹ́. Ẹ jẹ́ àfọkànbalẹ̀. No problem. Ẹ ní wàhálà rárá. Gbogbo ẹ máa fún yín. Ó dáa. Ẹ fún mi ní account number yín. Account number. Èmi èlò. Ẹ náà rí fóònù tí mo mú lọ́wọ́. Owó lọ́wọ́ ẹ̀yin lẹ́ni tèmi. Ẹ fún mi ní owó cash. Mo jọ̀wọ́ báyìí làwọn fi gbọ́ bẹ́ẹ̀. Ẹ bá fún mi cash báyìí. Iṣẹ́ yín náà dẹ̀ jẹ́ cash. Àmì èlò owó nǹkan. Nǹkan tẹ̀ ń sọ ni pé ẹ ní account number. Ìgbọ́rí. Ẹ ní bank account. Ìgbọ́rí láyé mi.
ní iye ẹ̀ta wọ̀nyí. Owó lọ́wọ́ ẹ̀yin lẹ́ni ní lọ́dájú nígbà bá lẹ̀ ṣe tàǹfà tí nǹkan kan wọlé mbẹ̀ tí mo wá ń wojú fóònù bí ìgbà pé mo wojú ọmọ tán ẹ mọ̀ pé kò ní bójú mu ìwọ́n tẹ́ bá ti fún mi báyìí ní ìsìn mo ti mọ tí mo wọ̀. ẹ wò ó ti dáa cash lẹ fẹ́ tí n bá dẹ̀ ti fún yín cash ẹ máa ṣiṣẹ́ mi dáadáa. Yes ẹ gbádùn mi ẹ gbádùn mi. kò sí wàhálà máa sáré lọ lo ATM tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ torí mi náà ò ní cash dání. Madam látàrọ̀ tá a ti dé ẹ ṣe wá lálejò mo rí pé lè fàájì láwa yìí kí ni jíjẹ mọ́ wọn báyìí. ṣíṣẹ́ tẹ̀yìn wá ṣe ń bí báyìí nìyẹn. mo rí pé méjèèjì wọnú ara wọn náà. kò wọnú ara wọn. iṣẹ́ tá a bá ní kẹ́ ṣe ní kẹ́ ṣe. Oyin ló fi sẹ́nu bá mi sọ̀rọ̀ lálẹ́ àná ọ̀rọ̀ àná ti yàtọ̀ kí ló dé ọ̀rọ̀ àná. Oh serious o. Ṣé ìdí tó ṣe wálé nìyẹn? Ṣé o mọ̀ pé àìwálé ẹ̀ ó máa mú fúnra dání ṣá? O kí ẹ̀. Ó dáa náà ó jẹ́ ya kí ẹ̀. Wo èmi ti wà ń lẹ́ǹtẹ̀ mi o ìgbà tó ti sọ pé mi àti òní ríra èmi ti wá sí lẹ́ǹtẹ̀ mi. Ó dáa náà sórí mọ́tẹ́ ní láti yọ jáde kúrò nílé kí mi àti ẹ lè ráyè sọ̀rọ̀ ni mo máa ní láti padà sínú lẹ́ǹsìn. But to crown it all, I miss you. Ó dàárọ̀. God damn it. Babe, báwo ni preparations lọ́dọ̀ ni? We barely have 2 months left. Preparations ń lọ. Ó kàn jẹ́ pé mọ́mísí sọ pé àwọn fẹ́ dé ọ̀dọ̀ àwọn family Bobsi mi. Dọ́dọ̀ wọn, mi ò understand. Ṣebí a ti agree sí February 12 and a sọ pé a máa ṣe gbogbo ẹ̀ lọ́jọ́ kan kó lè tán síbẹ̀. Wọ́n ti change date. Wọ́n kàn need láti lọ rí wọn ní kó lè jọ sọ àsọyépọ̀ dáadáa. Àsọyépọ̀ wo náà tó ń sọ? Mi ò understand. Babe, calm down. Nǹkan tí àwọn family Bobsi mi ń try láti sọ ni pé date tá a mú yẹn kò ní lè possible mọ́ because àwọn oníṣíṣe púpọ̀ táwọn fẹ́ ṣe. Ó dẹ̀ sọ pé kí n calm down. Date ò ní lè possible mọ́. Ṣé bí nǹkan tó sọ fún mi ni pé date ò ní change? Babe, ní sùúrù. Mọ́mísí ṣì fẹ́ lọ rí wọn. Tó bá rí wọn, àbọ̀ nǹkan tó bá bá bọ̀ láti bẹ̀ lọ́ máa sọ fún mi, tèmi dẹ̀ máa sọ fún ẹ. Listen to yourself. Kí ló fẹ́ kí n sọ fún àwọn parents mi and àwọn tá a ti invite? Babe, I'm sure mom will be able to convince them. She had better convince them because me understand nǹkan táwọn family yìí fi ń ṣe kátikàti báyìí. Babe. Ṣé àwọn family Bobsi mi náà ṣe kátikàti? Ṣé kò jọ pé wọ́n ṣe kátikàti ni àbí ìgbà tá ti agree sí nǹkan tó tún change ẹ̀ tó ń sọ pé àwọn shop bóyá lè change àbí kò ní change. So àwọn family ìyàwó tó fẹ́ fẹ́ ló ń ṣe kátikàti. Kò sí wàhálà. Wọ́n máa fẹ́yàwó lọ́dọ̀ wọn kó máa wẹ̀ ńgbà yẹn. Ṣé torí nǹkan tí mo sọ ló ṣe wá ṣùtì di sí mi báyìí? Ẹ̀yà máa bì eré mo ṣe eré mo bá ṣe. Then that mom debate ma change. Má worry.
Ibo gangan lẹ wà nsìn. Johnson Street, mo sọ pé kẹ́ wá sí now. Why are you like this? Ṣé ẹ rí pé time ti lọ ni? Why are you wasting my time? Mo ń kánjú now. Okay, please, I'm waiting. Good morning. Really, bye. Ẹ káàárọ̀ jàre. Is everything okay? Yes, everything is fine. Ride tí mò ń dúró dè ni, ó ń dá mi dúró. I need to rush. You look worried. I'm okay. I don't even know what to say. I can't even believe it. Ọ̀rẹ́ mi, tí mo finú tán, tí mo fọkàn tán, ló wá ṣerú nǹkan báyìí fún mi. I just want to confront her. No, you don't do that. I want to. Don't say that. Just me kàn lè máa wò báyìí now. I feel I need to do something, but me mọ nǹkan tí mo lè ṣe. You'll be fine. Hello? Okay, it's a wanta. Okay, am I worried? Time till already, so cancel the trip, please. Thank you. Why? Why does she freaking low? Come on, Dabi, and being on belly the journey. It will only drag you into the mud. Where have you been all my life? Let me get you something to drink. Right back.